àwọn aládùn rẹ o kílẹ̀ ti wí. àwọn aládùn ilé olóyin mọ́mọ́ ilé tó gbayì tó tún rẹwà bàbá màmá bèbí bọ̀bọ̀ ṣẹṣẹṣẹṣẹ fún ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rẹ o. àwọn aládùn rẹ o àwọn aládùn rẹ o àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹṣkẹṣkẹ àwọn aládùn rẹ o. program yìí máa dùn gan-an. Very interesting. Very interesting. No, no, that's my content. More programs on my very interesting. Wow. So the one with Dada? Of course. Surely, program yìí, mo mọ ibi tán ti ń ṣe. Mi kàn ní sọ fún yín ni. Sẹ́gbọ̀n ẹ̀, jọ ń torí Ọlọ́run. Tó bá mọ̀ pé o ní nǹkan tó wà important láti sọ, gbẹ́nu ẹ dákẹ́. Ṣọlá, fi Sẹ́gbọ̀n ẹ̀ lẹ̀. Òun máa mọ Sẹ́gbọ̀n ẹ̀ tẹ́lẹ̀ àmọ́ pé ìlú wọn ló ti ń produce program yìí. In fact, uncle ẹ̀ gangan ló ń supervise irú àwọn kan báyìí. Ojú ni ó. Kò máa dá kéèyàn máa parọ́. Òótọ́ ni. Kò dá kọ́mọ Ọlọ́run máa parọ́ rárá. Ẹ dúró, ẹ̀yin òun ka Bíbélì yín dáadáa ni. Firstly, it's in the records. Secondly, it's in the Bible. Oh. In the book of Pharaoh, orí kìíní, ẹsẹ̀ keje. Yes. Daddy. Hey, point of order and celestial point of correction. Junior. Sir. Lẹ́yìn tó tọ́ka sí pé ìwọ kò gbọ́dọ̀ pè èmi ní dáàdì lásán. Big Daddy. That's good. Big Daddy. Big Daddy. Orí ẹ pé sharp boy. Hey, celestial point of clarification. Èmi ò mọ bí tí first book of Pharaoh ó wà nínú Bíbélì tèmi. Kí lọ́jọ́ orí ẹ̀ tó fẹ́ mọ̀ Junior? Ṣé wo mọ̀ wípé things go with age ni? Oríṣiríṣi Bíbélì ló wà nígbà ayé tiwa títí dìsìn. Àwọn Bíbélì kan wà tó lọ pẹ̀lú àwọn tí wọ́n ti di ògbólógbò nínú Jésù. Ibi tí kàtígórì tiwa fall sí, ìyẹn èmi tí mo jókòó tẹ́ rojú mi, tiwa náà ń pè ní ògbóǹtarìgì nínú Jésù. Ọ̀tọ̀ ni Bíbélì tiwa. Daddy. Hey, point of correction. Big Daddy. Big Daddy. Kó tẹ̀ tó tún béèrè ẹni ìbéèrè lọ́wọ́lọ́wọ́ yìí. Jọ̀ọ́ ṣé mo lè rí pẹlẹbẹ? Daddy, Big Daddy. Ẹ̀yin tẹ́ jẹ́ Daddy jí o báyìí kó yẹ kẹ́ máa mú pẹlẹbẹ. Àbí? No. Kélékélé wí. Ó mọ nǹkan tí mo ti pass through lénìí ni. Ó kù díẹ̀ kẹ́mi mi jábọ́ náà. Mo ti rìn kiri ìgboro fún àánú àwọn ọmọ ènìyàn gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run. Bí mo ṣe wọlé ẹ̀yin ò rí ẹ̀rí àbí stress lára mi. Bẹ́ẹ̀ni sir. Bẹ́ẹ̀ni sir. Má bèrè irú béèrè bẹ́ẹ̀ mọ́. But Daddy. Kí ló ń ṣe ẹ́ náà Junior? Báwo ni gbogbo yín ṣe ń pass exam yín náà ń léwe? Kò yé mi. Mo ṣì wọ́n ọ̀nà ẹ̀ ń sìn pé Big Daddy. Mo ṣe bẹ́ẹ̀ Big Daddy. Tásọ ìwà àgbà yìí tiẹ̀. Àmín. Ó mọ iye èèyàn. Ìbànújẹ́ kan ó máa ń wà lórí ẹ̀mí mi each time tí n bá ti ń wò ẹnu lé. Pé kí ló dé tó jẹ́ family wa? Ọmọ ni ẹ o. Ó brilliant o. Yes sir. Ọmọ ni ẹ. Yes sir. Mo ṣe ń wọ sójà ní ẹlẹ́yìn wa ọ̀la. Màá dẹ̀ ṣoore kan fún ẹ. Yes sir. Títí next week. Yes sir. Àbí 2 weeks time. Yes sir. Mo ń lọ sábúlé. Tí n bá ń bọ̀ máa bẹ kó bàtà tí mo lò ní Ecomonk. Ìyẹn lójú ogun tí mo lò last tí mo lò kù máa bẹ kó wá. Wàá máa wá wọ bàtà yẹn. Sórí bàtà tí mo sọ kì í ṣe bàtà lásán. Yes sir. Bàtà yẹn ni mo máa ń wọ̀. Yes sir. Tí máa fi ń ṣe deliverance fún àwọn tí ogun ayé ẹ̀ bá ti táyé wọn bá ti dojúrú pátápátá.
so tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí lò ogun ayé ẹ̀ tó dojúrú tó kù gbogbo ẹ̀ á lọ straight kò ní sí wàhálà fún ẹ mọ́. Yes sir. Kò take care bàtà náà. Yes sir. Ọmọ ni ẹ o ẹni tí ò ń pọ́nlé ni ẹ gbórí ẹ̀ síbi place. Wọ́n ṣe máa dress ẹ ní ọjọ́ ọ̀la rẹ̀. Ayé mi ti dá. You will be a military man in the future. Sir, Big Daddy. Sit down. Ṣẹ́gun. Sir. Èní nìkan ni gbogbo eléyìí mọ̀. Yes sir. Ǹjọ́gbọ́? Yes sir. Okay. Big Daddy, mo ti wọlé sáà kù sí pẹlẹbẹ ńlé, omi tútù ló wá, ṣé kí n máa ń bù wá? Ẹ wo béèrè tọmọ ìtún béèrè ohun mi rántí 1976 nígbà tí a lọ sí ojú ogun ní Liberia. Irú béèrè burúkú tó béèrè yìí òun lèèyàn kan béèrè tó bá wo nǹkan tí camp commandant wa tó ṣe fónítọ̀ ó ní kàn fi ìdí ìbọn kan fi fọ́ etí ẹ̀ dànù ni. Camp commander. ẹ wo mi ta mọ mi understand ọ̀rọ̀ yìí wọ́n sí. Kẹ́ni. Ẹ wo ẹ bí kọ́kọ́ lè máa bá o ẹ jẹ́ ká bá àwọn tó kù náà sọ̀rọ̀. Kẹ́ni. Ṣé mi nìkan ló lo family house ni. Nínú gbogbo ẹni tó lo family house ta ló lójú bí ò ṣe wọ ṣe ibẹ̀ family house yẹn kọ́ ni ló ti ń lá àwọn ọmọ yẹn ilé àlà ńlá mo fẹ́ sọ̀rọ̀ mo kúrọ́ ọmọ yẹn ni irun mú ẹ tó dàbí ti Hitler yẹn Múlíká tí ò mọ̀yàn kí náà ọmọ tó ń lá yẹn mo ti ẹ̀ rí mo ní Múlíká ìwà alákọ̀ tẹ́pẹ́ jọ Jímọ̀ ìwọ Múlíká tó gùdù nù ká jẹ sàrà mọ́sálásí lòun náà bá lóun ti di prophetess mo ní mo gbé mo lé ìwọ prophetess Múlíká Ọlọ́run máa kú sùúrù o Jésù kú sùúrù Ọlọ́run. ọ̀nkú ẹ jọ ẹ jẹ́ kí n bí. òun ló máa ń gbégbá ojú wíńdò lọ́dọ̀ ìyá àgbà o ti fọ́ gbogbo ẹnu ẹ̀. ó kì í ṣe ọ̀rọ̀ Múlíká yẹn lè bá wá síbí ni àbọ̀ ọ̀rọ̀ family house ìwọ lè bá wá síbí gan. ọ̀rọ̀ family house ni mo bá wá àmọ́ kò sí bí a ṣe fẹ́ sọ̀rọ̀ family house tí a ò ní sọ itú tí ìwọ ti fi family house yẹn pa ìyẹn ni mo ṣe ń sọ tí wọ́n bá ní orí tó ń ro ni ìwọ ló yẹ kó tún family house yẹn ṣe torí ẹkùn ó gbé ibẹ̀ yẹn gbóná gan. Wọ́n kú ìrọ̀nù gbà ìrọ̀nù ti. ẹ̀rí yẹn sọ ẹ wà on track mi ní ẹ parọ́ sí yẹn tiẹ̀ ẹ wo ṣùgbọ́n ṣe rí ọwọ́ tẹ bá mi yìí ó lágbára gan ọwọ́ tó lágbára ni the situation right now is very 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 not palatable. Not palatable. àtọ ó lágbára gan. gbogbo ìgbà tó ń wà palatable nǹkan mò ń bi ẹ́ léèrè ní gbogbo ìgbà tó ń wà palatable kí lórí ṣe sí ibi tó dáa sí ojú kò fọ́ ọmọ lẹ́nu lọ ṣó ti yé ẹ lẹ́gìn sọ rere kan fún ẹ ẹlẹ́dàá lé yẹn ó lè fìyà jẹ tó bá tún lé yẹn ṣe o wọ́n bá ní tèmi o èmi ò use mọ̀ká fọyàn lẹ́nu ń bẹ̀ o ìwọ ló lóògbó bẹ̀ gbó tó bá para kó bá yà mọ bó ṣe máa ṣe tá a máa tún ilé ẹbí ṣe tó máa lead wa ká tún ṣe ẹlẹ́dàá lé ẹbí á fẹ́ bí ẹ o òdodo ni mò ń sọ o. ọ̀nkú ẹ̀wọ́ ẹ̀ tẹ̀sẹ̀ máa rọra máa sọ̀rọ̀ fọ́lẹ́nu yìí ọmọ kìkì wà nílé yìí náà tí àwọn ìbá jáde tó bá bá ọ̀rọ̀ yìí lẹ́nu yìí impression wo lè fẹ́ fún un nípa mi. impression ṣé ó bàdí táwọn ọmọ ẹ àti ìyàwó ẹ bá mọ ìtútù wọ̀ ti pa tó ti fi family house pa so àwọn ọmọ yẹn náà ti lẹ́ẹ̀ nìyẹn àwọn náà ọmọ yẹn máa fi family house tọ̀dọ̀ tiẹ̀ náà pa ìtútù wọn lórí tó rẹ̀ ni mo ṣe ń sọ mò ń sọ́kàn lè mọ̀ náà ni. ẹ jẹ́ ká sọ nǹkan mi ẹ jẹ́ ká. láéláé àfi tó bá promise pé o máa sọ méjì gbogbo nǹkan a máa tún bẹ́ẹ̀ ṣe. ṣé mo gbé tí bá sọ̀rọ̀ sí wa ní Fọláṣadé tún gbèsè èdè ọkùnrin yẹn èèyàn kan ni wọn as in me understand. èyí mọ̀ pé ọkọ̀ tó fẹ́ sọ náà nìyẹn iṣẹ́ ọ̀ngùn tiẹ̀ náà ń ṣe bẹ́ẹ̀ ni mo dẹ̀ máa ń dọ̀bálẹ̀ fún un. no seriously wọ́n ti fún ni wọ́n ti kúkú jẹ́ kí èèyàn enjoy program yẹn ìṣe ni gbogbo ilé tó bá ti ṣó báyìí ó jọ family house ni. o ṣe well done 1-0 ṣáà máa ta sí family wa kò sí wàhálà. oh baby mo bẹ̀ ẹ́ níjọ tètè fún wọn kú ní owó tó ń béèrè fún kó ń padà sábúlé kó ń jẹ́ ká rí mímú inú ilé yìí o. o ṣe fẹ́ gbọ́dọ̀ ọ̀rọ̀ owó tí ò sí báyìí jẹ̀díjẹ̀dí kan ò lè gbà. tó rà má fi yẹn ṣeré o kò fún wọn lówó sẹ. ó dàgbà ó fẹ́ gbọ́ nǹkan tí mò ń sọ ṣípìnì tó kéré jù báyìí tí ò bá sí
kò sí jẹ̀díjẹ̀dí tó lè gbà. ó máa wá fún wọn ní now. ẹ bẹ́ẹ̀ kó wá mi wá fún wọn. èwo ń tèmi ṣé mi náà wá wà ní. tí family tiẹ̀ náà bá ti dé èmi náà láti ní lọ màmá gẹ fìlà máa wò bẹ̀. ó jẹ́ máa sọ kí tó gbàgbé sista ń bọ̀ lọ́la o. kí ni. ó tán àti kò falẹ̀ bá ti ń ṣe ó ń bọ̀. ó jẹ́ máa wọ́n dé sí ẹ lárùn tán lọ́la. wà á rí nǹkan wá. àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. Junior báwo ni. mo wà. kí ló tó ń tí ara ẹ̀ ṣe dé sẹ́lẹ̀ kí ló ṣẹlẹ̀. ó gbọ́ pé big mummy ń bọ̀ big mummy wọ́n ń bọ̀ ní bíbí. so nígbà tí big mummy wá ń bọ̀ nǹkan kí ló wá ṣẹlẹ̀ kí ló dé. jọ big mummy ló fi sọ sí my dear ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́. ó ga ṣé tíátà tó ń ṣe ló jẹ́ kó mọ Yorùbá sọ tó tó yìí. My dear sori good boy mode activated sori tí big mummy fi máa wá síbi tó fi máa kúrò níbí ó mọ orúkọ mi ọmọlúàbí. wo sori tí big mummy bá sọ pé big mummy làwọn èmi gan máa fi yé wọn pé big girl lèmi náà kò lè tó yẹn náà. ṣọlá òmí tó ń jẹ́ big mummy má wọrí mo rí pé o ti ń fa àwọn kíni o ti ń smoke o ti ń ìdí nìyẹn tí líbà ṣe ń tóbi tó ń tóbi má wọrí tèmi gan ó tó báyìí ó tóbi dáadáa tẹ́lẹ̀ mo ń gbà tí mo gbọ́ big mummy tó gbé líbà mi sọ́wọ́ tó rẹ tó gé tó wá kó sínú pot tó fi kán sí tó bọ́ tó wá dín tí mo wá gbé jáde báyìí my dear mo já bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ mo kéré gan mo minute. irọ́ ni sórí kò sí kan tó lè ṣe kí ló lè tó yẹn gbà tó yẹ pé èèyàn fẹ́ máa bú wọn lójoojúmọ́ kò sí problem náà. kò lè tó yẹn kò lè tó yẹn. ẹ̀rọ bá ẹ. kò lè tó yẹn náà kí ló dé. gbà yìí àyàbá pọ́ńpù dragon ó dùn ní má wọrí ó sì máa jábì èmi. dáná oúnjẹ fún mi tó ń sùn yóò dẹ̀ pé rọrọ ni. ǹjẹ́ kó dìde kó wá lọ rùmàlà fún mi ebi dẹ̀ ń pa mí bẹ́ẹ̀ yẹn mò ń rò pé bóyá ọmọ ó ti ń dáná kìchì kí ló dé tó ń sùn bí ẹni tó lóyún lọ́sàn-án gangan. big mummy báwo lè ṣe mọ̀ pé mo ti lóyún ṣé prophetess ní í ni. but ẹ má jẹ́ kí mummy gbọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mọ̀ pé tí mummy bá gbọ́ máa bínú sí mi. ẹ̀yin náà dé ní big mummy tí mo lè sọ fún ẹjọ́ má ẹ̀yin big mummy ẹjọ́ má. kí ọmọ tiẹ̀ lè trust àwọn ọmọ yìí rárá Junior ṣó mọ̀ pé ìwọ gan tí mo ti ẹ̀ wá fi pé onígbọ̀nkù oníjàgídíjàgan ni ó fúnyàn lóyún Ṣọlá ló wá lọ lóyún. mọ́mí ẹ̀rí pé yàrá mi fine gan. kí ló ṣe à ń wíru òun wíru ògbọ́n nǹkan tí mo sọ kalẹ̀ ni ìgbà ó lè mi àti ẹ̀ẹ́dẹ́gbẹ́gan pé kí n máa sọ̀rọ̀ kó máa fi mí máa sọ nǹkan mi. I'm sorry ma. kò sọ́ọ̀dì forí ara ẹ̀ ń bẹ̀ gbọ́ ọ lèmi àti ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe yọ síra wọn mo ní Ṣọlá wọ́n fún Ṣọlá lóyún. oyún oṣù méjì ni mà. Junior ṣó dáa Junior ṣé mo máa nà ẹ́ pa ni mi ṣáà ní nọ́mọ àbúrò mi pa bí kí ni gbogbo eléyìí torí Ọlọ́run máa ṣàánú torí Ọlọ́run kàbí kíyùn dé bímọ kó dé kúkú gògògò kó fẹ́nu ọ̀ra bíi ti Junior ṣé mo mọ̀ pé Ṣọlá lóyún. bẹ́ẹ̀ni. ó dẹ̀ mọ̀ pábùrò ẹ̀ ni. bẹ́ẹ̀ni. ok ta ló fún lóyún. ọkùnrin ni ọkùnrin. Junior ma. ọkùnrin ló máa ń fún obìnrin lóyún
a ti mọ̀ yẹn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ohun tí mo wá ń béèrè wípé ta ní fún Ṣọlá lóyún Junior. Mọ́mì yàrá mi fine. Ti tọ́nù. Tọ́nù tèmi náà nìyẹn. Ọ̀pẹ̀lẹ́ mà. Ọ̀pẹ̀lẹ́ bò ní bébì. Ṣó ń kíkì. Ní òtò díta lábẹ́ amọ́ bá wà nínú oyún. Èèyàn gbọ́dọ̀ máa make sure pé àwọn bébì yẹn wọ́n ń kíkì. Tó bá dákẹ́ Ọlọ́run má jẹ́ kárí kò ṣe dáadáa. Ó ń kíkì. Ọ̀dà mo ti gbọ́. Ìgbà wo wà ní ẹ̀ ń kó lọ sọ́dọ̀ ọkọ yín mà? Tó bá jẹ́ pé Jùmọ̀kẹ́ ni a ti máa dá mi lóhùn bí ṣe ń béèrè ọ̀rọ̀ yìí. Tó ló dàbí pé Jùmọ̀kẹ́ mọ̀ mí díẹ̀. Mo dẹ̀ mọ̀ pé àǹtí mi ò tó ẹ ní ohun tó dà yìí. Àǹtí mi ò ṣe báyìí. Ní ìtẹ̀dẹ̀ ti di bẹ́ ṣe dà yìí. Bí mínísítà lọkọ yín ni ẹni tó bá tiẹ̀ jẹ́. Èmi kàn fi wípé ilé ọkọ òun nìyàwó ń gbé. Ìgbà wo lẹ ń kó lọ sílé ọkọ yín? Ọ̀rọ̀ mi ò lésì ni. Ilé ọkọ nìyàwó ń gbé. Kò sí kankan nù wa tó bímọ sílé wa. Ilé ọkọ wa ni gbogbo wa ń bímọ sí. Anyway, bóyá o máa dá mi lóhùn yẹn létà àbí. Èyí tí mo tún wá fẹ́ sọ ṣìkìdì ni wípé èmi níṣẹ́ àṣekan tó wà nílẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn iṣẹ́ àṣelàágùn, àṣekárakára. Ara gbọ́dọ̀ jádànù téèyàn bá wà nínú ara yẹn gbọ́dọ̀ steve náà torí ìjọ ọ̀kúnlẹ̀ kó lè rọ̀yàn lọ́rùn kéèyàn lè jẹ́ pé bọ́rọ̀ báyìí lọ́mọ abọ́lẹ̀. Torí aṣọ tó tiẹ̀ wà lẹ́yìn yẹn ga kàgì báyìí mo kó gbogbo àti di doctor àti everybody mo kó yóò mọ̀ pé wọ́n gbọ́dọ̀ gbọ́ àárín èmi àti ẹ̀ láṣẹ́rẹ́ yẹn wà. Fífọ̀ ni àti lílọ̀. Tó bá ti wá ṣe yẹn tán mo ti ra ata mi ìfẹ́ kó lọ sọ́jà kó má dàbí pé wàhálà ni. Ata wíwẹ́ ni mo fẹ́ fi jẹ ìrẹsì. Wàá wá bá mi bọ́ sórí ọlọ. Wàá bá mi lọ. Wàá wá fi dín ata. Jùmọ̀kẹ́ ti kọ́ ẹ o ti wà ẹ kú òkú ṣẹ̀ṣẹ̀ máa wú jẹ̀ṣẹ̀ máa wá bí báyìí. Jùmọ̀kẹ́ ń fojú gbogbo ẹ̀wọ̀n ẹ bá ṣe ń ṣe àbí irọ́ ni mo pa. So wàá wá gbọ́ fàdà náà wàá bá mi sí bá mi dí dòdò sí ṣẹ̀wà díẹ̀ pẹ̀lú ẹ̀. Dín ẹran yẹn ni o mi ìfẹ́ kó ṣe lọ́bọ̀ ọ̀rọ̀ kó ata yẹn lè di dáadáa. Àbọ̀rọ̀ mi ò yẹ àsọkalẹ̀ àǹfààní òtètè lọ ṣe é ṣe mọ̀ pé mọ́mí ò gbọ́dọ̀ gbọ́. Tí n bá ti wá ṣe tán àwọn nǹkan tó bá kù tá a bá fẹ́ ṣe màá tún wá sọ fún ẹ. Mọ́mí ò gbọ́dọ̀ gbọ́ o. As it is now. Ẹ wo alàgbà Big Daddy àbí mímọ uncle Abedinigo ẹ jọ̀ọ́ ẹ fún mi láyè láti sọ tẹnu mi. Okay. Wo bí? Jọ ta ni ẹ́ àti pé ọmọ ta ni ẹ́? Well, èmi ni Jude, ọmọ bàbá Jude. Bẹ́ẹ̀ni. Wọ́n ń la ìbẹ́pẹ lórí ẹ̀yìn. Mo béèrè ni. Èmi lèmi ń sọ̀rọ̀. Mo ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ. Ìwọ wá ń dá èmi lówó bẹ̀rẹ̀ láti wẹ̀ àwọn ta ni? Ṣé ọ̀rẹ́ nìkan kan fi mí wé nílé yín ni? Ṣé wọn ò ṣàlàyé irú ẹ̀dá àti irú èèyàn tí mo jẹ́ fún ẹ wọn ò sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Jẹ́ ó yẹ wọ́n sọ fún mi Ṣọlá máa ń sọ̀rọ̀ yín gan abẹ́yìn kan ni big mummy wọn. Wọ́n lè burú gan wọ́n lè burú ju mọ́dà gàgù lọ. Bẹ́ẹ̀. I see. Inú mi dùn wípé wọ́n fún ẹ ní character analysis mi. Jọ wọ́n parọ́ kan mọ́ yín ni Mr. Baba Jude àbí. Bẹ́ẹ̀ni Jude. Wọ́n ní ìwọ ló fún Ṣọlá lóyún. Mọ́mì ìrọ́kọ́ àwa náà ni. Bẹ́ẹ̀ni àwa ni. Ẹ̀yin ni. Oh yes àwa ni. Ó fi ìfọ̀kànbalẹ̀ sọ fún wa nìyẹn o. Bẹ́ẹ̀ni. Ó wọ inú ilé ìwá. Abedinigo. Ó wọ inú ilé ìwá. Ó dẹ̀ wá fi yé eyín, ó fi yé àwa. Wípé ọmọ bàbá Jude lòun, Jude ọmọ bàbá Jude. Ó túmọ̀ sí pé wọn ò níbi níran. From judiciary conference. Inú mi dùn, wọn ò tiẹ̀ níbi níran, wọn ò níbi tí wọ́n ti ń bọ̀, wọn ò nídìílé. Excuse me, wò mí dáadáa. Ṣé o ti ríbi tí wọ́n ti fọ́yàn lórí rí? O ti ríbi tí wọ́n ti lààyàn sí méjì lóòyẹ̀. Màá yẹ sí mẹ́jọ báyìí ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, máa yẹ. Ẹgbẹ́ sílẹ̀ mo láìkí ẹ̀ bẹ́ẹ̀ mọ́mì
mo like reaction yín yẹn ẹ jẹ́ sáyé yá. ó pẹpẹ gan. Sherry, I am so grateful for this performance. I like your way, Abby. Mo like prank here. Mommy, in fact, you are the best actor on this set. Daddy, you know, try. Mom, àwọn aládùn kájọ máa ṣeré o. Sẹ́sikẹ́sikẹ́ àwọn aládùn rẹ o. Tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò. Àwẹ̀ má jẹ́ kán sọ fún ẹ, ìròyìn ò tá fojú bá. Junior. Sir. Hello. O ti bá mi kọ tán. Rárá sà. Ohun tí mo mí ni pé o ti kọ drama tí mo ní kó kọ yẹn tán. Rárá sà. Ó dà bẹ́ẹ̀. Tó bá yẹ pé rárá sà ní táìtù torí tó wà òkè pẹ̀lú ẹ̀ ká kú filẹ̀ bẹ́ẹ̀. No, òun kọ́ sà o. Ah, má dà mí lórí rú Junior. Ẹ wọ́n ní kí n múnú méjì ń sìn. Òun kọ́ sà rárá sà. Táìtù wo ló fẹ́ ká lò sí i? Ibo ti parí ẹ̀ náà ni o ti fún táìtù. No, Daddy, nǹkan tí mo ṣáà ti sọ ni pé mi ò tíì kọ play yẹn sà. Mi ò tíì kọ drama yẹn sà. O ì tí ì kọ. So o ṣe gbẹ́kẹ̀lé. No, Daddy, kì í ṣe yẹn. Mo. Báyìí keep short. Kí ló dé tí èmi fẹ́ máa wúlò fún ẹ tí wo ò fẹ́ wúlò fún mi? Ṣé o mọ̀ yìí pé tìtorí kó bá lè bá mi kọ play yìí ni mo ṣe gbà ẹ́ lọ́wọ́ Jezebel? Bẹ́ẹ̀ ni sà. Kò lóhùn ò ṣe ẹ́ léṣe, kò lóhùn ò frustrate ẹ, kò lóhùn attack ẹnu lé. Èmi lọ́lọ́run fi ṣe olóore ẹ. Ó yé mi sà. Daddy, mo promise màá bá yín kọ sà. Màá kọ. Please do. Yes sir. If not, o ní like ra ẹ. But Daddy, èmi náà fẹ́ béèrè favour kan lọ́wọ́ yín sà. Mo kẹrun. Bẹ́ẹ̀ ni mo fẹ́ bọ́ lọ́wọ́ wàhálà ọmọ Junior, favour again. Junior, sir. I'm tired of doing favour tó jẹ́ orí ìwọ ẹ̀ náà ni. Gbogbo favour ara mi ló fẹ́ gbà tán ni. Junior. No, Daddy, kì í ṣe báyẹn. Wo, jẹ́ kí n sọ kíní kan fún ẹ, n tó ń bá mi try yìí. Wọ́n ti bá mi try ẹ̀ ti pẹ́ o. In 1978 when I was in the military, there was one stupid guy tó try òṣì pẹ̀lú mi. Báwo nǹkan tó ṣẹlẹ̀ sí? Ohun tó ṣẹlẹ̀ sí òṣè fẹ́ tó bá wo nǹkan tí kí náà ti ń pè ṣe fún. Mo rántí camp commandant yẹn gangan. Exactly. Yes sir. Because it's in the records. Yeah, record yẹn náà mo ti gbélé iná jáde. Camp commandant. Má lọ fault sínú nǹkan bẹ́ẹ̀ yẹn o. Ó yé mi sir. Tó bá tún try ẹ̀ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó ṣetán àti máa dà mí láàmú báyìí fún ara mi báyìí ni máa fà ẹ́ sínú ìdánwò mi dẹ̀ nígbà ẹ̀ lọ́wọ́ Bílísì. Bẹ́ẹ̀ ni láì àti láíláí. Mr. Theatre Ọ̀gbẹ́ni Ọláròtìmí ẹ̀rásà. ẹ̀pẹ̀lẹ́ sà báwo dẹ ni ẹ̀kúṣẹ́ báwo làwọn fíìmù tí ẹ̀ ń ta mo rò pé ẹ̀ ti ta àwọn copies díẹ̀ bẹ́ẹ̀ sọ́jà ìyá sà. Ọmọ mi èèyàn respect mi ẹ ń fi ẹ àti sà sí. ẹ jẹ́ kí n respect yín ó tó kí n respect yín sà ẹ pẹ̀lẹ́ ẹ kú ọrọ̀ ajé so how many copies lẹ ti wá tà nínú fíìmù tẹ̀ ṣe báyìí. Kò tiẹ̀ nídìí gbogbo yẹn ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ ẹ jọ sà mo nídìí wípé kẹ́ ẹ ṣe àwọn iṣẹ́ kan tó ní agbára fún mi àwọn iṣẹ́ àṣekárakára àwọn iṣẹ́ àṣelàágùn ṣe mọ iṣẹ́ àṣefẹ́ ẹ̀kú ṣe mọ nǹkan tó ṣẹlẹ̀ ní pé ṣe rí àwọn tó bá mọ prank dáadáa náà máa ń lè ṣiṣẹ́ àṣefẹ́ ẹ̀kú yẹn òun mo wò pé báwo lẹ ṣe lè tètè bá mi ṣe sà. ẹ torí sà ẹ má bínú sà ṣe rí àsìkò kọláwa yìí ṣé mọ̀ pé yín lẹni gbogbo àná àdá gbogbo àná dá yín ni èmi ti wá délé ní àwa la lè ní àwa dẹ̀ máa ṣe ní bó ṣe wù wá dáadáa àbọ̀rọ̀ mi ò yé yín. Ọmọ mi sì ń lo ẹ fún mi respect mi ni. ìyá ní kẹ́ ẹ jẹ́ kí n respect yín ó wà òkè
iṣẹ́ àṣefẹ́ ẹ̀kú tèmi sọ òun ni kẹ́ ẹ jẹ́ ká ṣe. Mo busy díẹ̀ mà. ṣé ò rẹ̀ yín sà? Rárá mà ṣe rí àwọn big daddy wọ́n gbéṣẹ́ kan fún mi wọ́n níbi kí báwọn kọ drama kan fún church àwọn so wọ́n ní mò ń kọ lọ́wọ́ á dẹ̀ tó bí alẹ́ tàbí òru kí n tó parí ẹ̀. Èmi náà ń bọ̀ náà Ọlọ́run kan fẹ́ confirm ẹ̀ fún mi ni torí mo máa ń wò pé ká ní kò ń ṣe àbúrò mi ló bí ẹni mo ti ń ro nǹkan míì sí àmọ́ nígbà tí mo rí big daddy yín ìwọ Ọlọ́run tó wà lókè kéèyàn dẹ̀ wà kó dẹ̀ gọ̀ kó pọnú bíi ti big daddy ìwọ àwọn gangan lójó exactly ìwà àti big daddy yín bákan náà ni very stupid like him. ẹ mọ̀ tó ṣẹlẹ̀ sá èmi ti rán ṣòkòtò péńpé fẹ́mi àti yín ẹ mọ̀ tó ń pè ní àjẹkù yàsà ìwọ kò lè ẹ sá ṣòkòtò péńpé yẹn èmi àti yín àwọ̀ ẹ wá bẹ̀rẹ̀ iṣẹ́ àṣefẹ́ kù. Mọ́mí ẹ má respect mi mọ́ ẹ jọ̀ọ́. ẹ jẹ́ respect yín. Mọ́mí ẹ jọ̀ọ́ ṣàánú mi. ẹ jọ̀ọ́ ṣàánú mi sá. mi ò ní ìdí ẹ. ẹ ní ìdí ẹ ẹ ní ìdí ẹ. Mọ́mí ẹ jọ̀ọ́. ẹ jọ̀ọ́ sá. ẹ má jẹ́ sọdún ìyà tẹ́ máa jẹ mi ò mọ̀ bóyá àjẹkù ni. ẹ pẹ̀lẹ́ sá. Mọ́mí ẹ respect mi. ẹ pẹ̀lẹ́ sá. Mọ́mí. ẹ ra sá. Mọ́mí. mo fẹ́ sọ ìtàn kan fún ẹ Junior. tí o bá dẹ̀ lè mú lò á ṣe é láǹfààní. sórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ẹ wàá fi sọ́wọ́ sí ẹni o má fi jẹun etí ẹ̀ mélòó. méjì ni sà. kí ló fi ń gbọ́. ọ̀rọ̀ ni sà. má ṣe gbẹ́kẹ̀lé obìnrin o. sórí ọkùnrin torí yẹn wọ́n burú ju ejò àjẹ́ lọ. Big Mommy but daddy mi ò burú náà. àwọn obìnrin kì í kórìíra ọmọ wọn ní gbogbo ìgbà ṣùgbọ́n ọ̀pọ̀ nínú àwọn obìnrin tá à ń wí yìí àjẹ́ ni wọ́n. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ oṣó ni wọ́n dájú gan. Junior bí àjẹ́ bá ń ṣe ni a tún máa bá ní dọ̀wẹ́kẹ̀ àbí kó máa bá ní dápàrá débi tí a ò fi ní fura sí i. tó bá ń gbọ́ apanimáyọ̀dà olókìkí òru of the highest level ọkùnrin ni wọ́n ń pè bẹ́ẹ̀. No, this is not funny. Yes. This is so funny. Fọláṣadé sọ fún mi kí ló funny bẹ́ẹ̀. Everything is funny. Ṣé pé ká máa wo àwọn people yẹn kó máa kó ọmọ wọn yẹn ní kọ̀kúkọ nǹkan tó sọ nìyẹn. No, my dear. But remember, life is meaningless without such drama. Such drama ló máa ń jẹ́ kó ọmọ yẹn yàkúyà náà. Ìwọ gbàgbé ni. Pé irú drama táwa wò rè á dé yẹ yàkúyà. Ìtumọ̀. Màá wá owó yẹn anyhow. Màá kó fún àwọn people wọ̀nyẹn kó máa lọ síbi tí wọ́n lọ kó máa lọ sọ̀nà sí orí òrùlé mi. Ìwọ gbàgbé ni. Kí ni? Owó kan tó sì jẹ̀díjẹ̀dí kan ò mà lè yọ. Ẹ máa wá ilé. My dear, jọ̀wọ́ gbọ́ ká sùn láyọ̀ ká jí láyọ̀. Just like that. Àwọn aládùn rẹ̀ o kílẹ̀ ti wí. Àwọn aládùn ilé olóyin mọ́mọ́ ilé tó gbayì tó tún rẹwà bàbá màmá bébí bọ̀bọ̀ sẹ́sẹ́sẹ́sẹ́ bò. Ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rẹ̀ o. Àwọn aládùn rẹ̀ o. Àwọn aládùn rẹ̀ o. Àwọn